ẹ fúra last month ló há 1 million Bible kò pọ̀ sẹ́mẹ́ta wọn pa gbogbo Christian. Ẹ mọ̀ pé mo dẹ̀ sọ níjọ́ tó wá Bible mo gbà pé ẹ̀yin go ń gbọ́ràn ṣé ń gbọ́ràn ni ó ń pẹ́ kán tó parí gan-an kí là ń bá ká ibi mo ní ẹ fúra mo ní bíbélì yìí mo ní wọ́n fẹ́ fi cover nǹkan kan ni o I said it lọ́wọ́ ṣoṣo mi bí last Sunday ni wọ́n fẹ́ fi cover nǹkan ni ṣé bíbélì yẹn so that àwọn yòó wọ́n ti mọ̀ pé àwọn Fúlàní yẹn máa wọ́n bọ̀ wá sí towards the southwest wọ́n mọ̀ wọ́n ha bíbélì yẹn so wọ́n á lè sọ pé they are not in support of Muslim but in support of Christian. ọmọ tó máa fi níyì ṣe kó sọ pé wọ́n lọ lórí gbogbo ọba orí wọ ni ló tẹ̀lé ilẹ̀ Yorùbá dó jọ mo fẹ́ rí ẹ ní bòde ayé àtọ̀run níbi ọ̀nà Kwara yẹn wọ́n tẹ̀ tí kò ń Kwara wọn náà ti wá ń Ṣakí jọba wa lọ má wọ Damask lọ àwọn tapá ń pa aṣọ ogun ni ó wọ. ìwádìí tètè gbọ́ dáadáa lẹ́nu ọ̀rẹ́ ló kó Fúlàní wa Olúwo fi wò ló kó Fúlàní wa. ilẹ̀ o a ní òní dáa fún gbogbo yín. ká tó ní olórí ọba tó wà ní kínní àwọn méjì náà ni wọ́n ń jàjà kínní ṣáàtì ẹ̀ lọ́ba lé ṣá ọba dó tèmi bá mi ṣé rí pé lágbára jà wọ́n báyìí lọ torí pé gbogbo àlìfà tán jókòó sí wọ́n fi ń ba ayé èèyàn jẹ́ ni wọ́n fi ń kówó jẹ ni wọ́n fi ń ta góòdì ni fáwọn Chinese wọ́n fi ń jalè ni wọ́n fi ń kówó yín jáde ni iyì ṣé mi wà lálẹ́ òmù tẹ́ bá máa wí àwọn ìtàsán wọn ni wọ́n ti rán alálẹ̀ sí ẹ sábọ́ọ̀dù ló ṣe é ṣe wọ́n rán sí mi mo dó pa ni gbogbo láti alálẹ̀ wà nílé mi dídó yìí ni nígbà mo dó pa tán mo ti síta bí àwọn tó ti wá ní rí alálẹ̀ mi kò tó ràn wá alálẹ̀ tí ó lè má wọn Fúlàní wá ń halẹ̀ mẹ́yìn Yorùbá mùsùlùmí halẹ̀ mẹ́yìn olóògùn ṣebẹ́ máa ń sọ wípé àdúrà máa ń pẹ́ kó tó gbà o àwọn ìyá yín ajapájorí ajẹ̀fúnjọ̀dọ̀ ẹyẹ o ẹ má lùkò làṣà o ẹyẹ yín ni o àṣà yóò lè yọjú wọn jẹ ni. Oh God, what kind of a country is this? ẹyẹ àgbà omi tó gun olórí burúkú oníṣègìdì boyfriend sí mama sí dọ́ọ̀gì tó gbé wá pé kó wá máa ṣe 419 lórí social media tó gbáwọn èèyàn lọ tó gbéṣẹ́ wà Olúwo fi wò Emir Olúwo kẹrẹbẹtẹ bí ọká oní designer shoe ìwò ìbò sọ pé kò sòríṣà oní Islam ló lè gbà yín láì ṣó abájọ tó fi lọ fáwúsá tó fi ń dé fìlà Fúlàní ìwò ó tẹ̀ ìwò gbọ́ bá a gbé Kùránì lọ sí ibodè àwọn Fúlàní kó bá wa kírun fún wọn ìbò gbọ́ sọ pé ó bìlíìfù nínú òrìṣà ó bìlíìfù nínú kínní tí ó gbogbo yìí bí mo ṣe pè lẹ́jọ́ yìí ẹ jẹ́ fún yín níṣẹ́ yín o bó ṣe tún bọ̀ wá padà wá fún yín o tí má dé Dublin yẹn jẹ́ ṣe gé yẹn àmọ̀dé Olúgbó agbẹnusọ Olúgbó ta ló tẹ̀ ní Olúgbó yẹn ṣé 419 yẹn ológun ṣé kìí ṣe bọ̀bọ̀ tó ní ọba tiẹ̀ petrol 419 gidi yẹn tí kàn tiẹ̀ gbára lóyìnbó lọ ìyẹn ológun kọ́ bọ́ ń gbà wọn aráàlú wọn kan 419 yẹn ọba petrol 419 yóò mọ àwọn aráàlú òyìnbó pé ń fẹ́ máa ń gba láńsẹ̀sì petrol àlọ́ wọn rí wọn ní rábọ̀ Akílolú tiẹ̀ ti dàgbà ẹ̀rí ní kìlá tí ó ti yẹn ti ní stroke ẹgbẹ́ náà báwo ló fẹ́ gbà yín báyìí ordinary ẹ̀ wá ń kárí Fúlàní ti dẹnu bóde wá o kò ní yẹ Gani Adams olùsí olè ex-convict oníkúrú náà níbi làpá àti làpá lápá lẹ́pọ̀n kí ni tí wọ́n pọ́n fẹ́ jẹ bàbá Oòduà bàbá Oníṣàkì ṣé wọ́n ló jẹ́ kó o jáde torí mo kàn ní gbogbo sọ pé wọ́n ti sọ pé wọ́n ń bọ̀ o kò ní yẹ gbogbo àní gbogbo yóò ní làákàyè ó yẹ ká ìbè lọ́wọ́ Gani ẹlẹ́nu bọ̀kùbọ̀kù bí ẹnu ẹlẹ́dẹ̀ ẹnu la rí ẹ tó yẹ kó lọ ṣe sọ́jì sí èjì méjì bá tóbi jù èèyàn máa ń de katafuru ni ṣó yẹ kó o sọ jáde àwọn ọmọ wa o ẹ má lọ lé ọdún o àwọn kíní bọ̀ lẹ́nu àwọn bàbá wa ń kọ́ kí ni wọ́n fi Wàsíù jẹ́ náà jagunjagun àbí kí ni wọ́n fi ń jẹ lọ́yọ̀ àwọn wa ṣe nǹkan o ojú tó gùn kí ni wọ́n fi Wàsíù jẹ́ ṣé Balógun kọ́ wọ́n fi jẹ àbí kí ni wọ́n fi ṣe Wàsíù tí ń wọ pátá olóko òdòrò mi sódì báyẹn kò tọ́ọ̀gì nìyẹn tiẹ̀ tọ́ọ̀gì nìyẹn kọ́kọ́ bó ṣe nìyẹn kó fi fún lọ́rùn tó ń bá rí Máyégún Wàsíù ayé ẹ̀ta ayé òmọ̀gùn Wàsíù oní flask ìsọnu
towing vehicle aeroplane towing vehicle aeroplane ayé òmògùn báyìí kí ló ti gbogbo yóò sọ̀rọ̀ ga o tẹ́ bá wá wí àwọn ọba o wọ́n ti gbàgbà lọ́wọ́ wọn ṣé wọ́n gbàgbọ́ gbẹnu lọ́wọ́ wọn ni ṣọ́ apẹtumọ́dù gbogbo yín dáa Ládọjà àti ẹ̀mọ̀ pé ọba Ìbàdàn a lè pé Ládọjà pẹ́ẹ́nì ọba lọ́dọ̀ wa àwọn pẹ́ẹ́nì ni wọn lóògùn àwọn yẹn fúyẹ́ láti ilẹ̀ eku ní mọ́lé wọn kì í láàfin Ìbàdàn láyé Àṣàǹkẹ́ àwọn ọba Ìbàdàn lóògùn eégún gan lè nà wọn kọ̀ńdọ́tọ̀ lè nà wọn sàkàdẹ́bì kọba lọ́ba Ìbàdàn if not so báàmì Àṣàǹkẹ́ òní sáko lọ́jà bá pé kú ń lé òun kí àfi tá a kọ́ fún wọn ní mọ̀pọ̀ kò sọ ọba Ìbàdàn tó lé wọn láwọn ò lè gbé bẹ́ẹ̀ ọmọ yẹrí òkú ń bọ̀ ni bí eku ò lé wọn alákàn ọmọ òkè lóru ni Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ olódúró gàdé lẹ́kẹ̀ẹ́ bẹ́ẹ̀ onílà pàpà ẹ tiẹ̀ máa gbóná káàtì ẹ̀ sọ pé ẹ sọ ní ìsìn pé Kwara tó ti gbé wọn ní ṣọ́ọ̀ṣì o wọn ń ṣara yín o ilẹ̀ Yorùbá tí Oòduà yín ga ní ẹnu rèé ẹlẹ́nu bọ̀ọ̀kù bí ẹni tí fúru ẹ̀ ń yọ eyín la fi ń da mọ̀ gáàpù yìí ni Gani káfíńtà àwa wípé olórí burúkú Portable ó ń pè Sunday Igboho ló lè bá wọn kọjú sí wọn Sunday Igboho gan ámì ló wálé rẹ̀ olódò kó da fanta zodo bí kó gbóyè gàpá sọ́wọ́ kó gbégbé sọ́wọ́ Portable olóṣì onídòdó bí àwùrú ó wá fẹ́ ló fẹ́ mọ́mọ́ tèmi pẹ̀lú Ìgbòho tó Ìgbòho bá lóògùn ni yóò dúró tún ti sá padà Germany ó rí pé ọ̀run mọ́ òru ọmọ ọlọ́bọ ọmọ yẹ rí ẹ ó wá tán láyé yín nísìn pásítọ̀ lè jà fún yín àfáà ò lè jẹ fún yín àwọn ológun àti tẹ́bà máa lérí yín farahàn láàrin ọjọ́ méje yín pẹ́ láàrin ọjọ́ méje olórí burúkú ẹ̀yin máa ń ṣàǹfààní ọ̀rẹ́ tọ́lọ́ ti padà lẹ́yìn yín Nàìjíríà ẹ̀yin ológun Ìjẹ̀bú ńkọ́ Alágẹmọ aláwọ̀ ọ̀pá ẹ̀yin Olóṣùgbò ńkọ́ ṣé báwọn Fúlàní ó ṣe mọ́ jẹ lọ́lẹ̀ Yorùbá ní ẹran tí ayé ṣẹ́rí Sunday Igboho lé Ògùn gbà kan nígbà tó ń jíjà gbọ̀ngàn ìjà àtìlé Ifẹ̀ Mọdákẹ́kẹ́ àtìlé Ifẹ̀ but Ògùn ti bàjẹ́ wọ́n ti dè wọ̀ wọ́n ti dè wọ̀ tani ó tani Àkàrígbò rẹ mọ́ ẹgbẹ́ tán ní Àkàrígbò kí ìyẹn Àkàrígbò gangan ló yẹ kó lọ fèsì àwọn Fúlàní ó kọ̀ mọ́ lẹ̀ wọ́n nígbò ní ọmọ Àkàrígbò ní Ìgbò burúkú ọgọ́ burúkú kọ̀ mọ́ lẹ̀ wọ́n nígbò ní. Àwọn bíi èkó lè gànà táwọn Elégùṣì àwọn olè ọmọ àwọn sàkàdélì kọba bíi ti Ìbàdàn ní tiwọn yáyáyáyá ìlú wo ló wá fẹ́ jà fún wa báyìí o tátó ní Ààrẹ Ọ̀nà Kakanfò ṣèbí òun Gani ni ẹlẹ́nu bọ̀kú bíi salẹ́nsà ṣèbí òun náà ń sọ ṣèbí òun Ààrẹ Ọ̀nà Kakanfò tó tọ́ sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe máa ń sọ pé ogun ìbà àwọn ìyá àrògbà sọmọ balẹ̀ o ẹyẹ pupa ayé o dúdú ayé o ẹ̀yin Nollywood dà dọ́yìn náà máa ń ṣe eré àwọn àjẹ́ Nollywood ẹ bá wá fèsì àwọn Fúlàní pẹ̀lú ẹyẹ ayé bàgẹ́ àníṣe tí wọ́n bá pa 70% Nàìjíríà lè rojútu Nàìjíríà torí ogun kan ò ṣiṣẹ́ sáwọn ajílẹ̀yẹ ẹ máa wá ajílẹ̀yẹ ilẹ̀ ìyá gbọ̀ǹkan kọ́ tèmi máa bá mi o olórí burúkú omi tó gùn HRM omi tó gùn tó wà lórí TikTok ó ń gbá everybody lọ ni ó gbá wọn láàrin òyìnbó tó jẹ́ pé bẹ́ẹ̀ ló lóògùn àmúdó á ní kán wá Nàìjíríà kán wá gbàájò wọn ni wọn bá nílé padà mọ́ òyìnbó tó fi gbéṣẹ́ rẹ̀ wá nù ẹ fà wọn Abìgà gan ìjà ń jà nǹkan lọ́wọ́ orí TikTok ní babọ́n bàbá wẹ́fẹ́ yẹ́fẹ́ Abìgà jàre a ní ẹkọ́ lórí àbí fáìtì yẹ́fẹ́ Abìgà ó gán fáìtì bìgà lọ́wọ́ ẹgbẹ́ tó tójú ẹ̀yàn ọba ìfọ́ ni wọ́n ní wọ́n ti wọlé Yorùbá ẹ wá sọra yín di ẹni orí ó dilé ẹ wá sápamọ́ ọmọ yẹrí ẹ òkò ń bọ̀ ṣeré gòdè ẹ wà máa halẹ̀ mọ́ wa ẹ ràn alálẹ̀ ò fẹ́ràn yín lálẹ̀ ẹ lọ́ba ẹ ní politician ẹ lọ́lọ́pàá you just live your life ní Nàìjíríà tó máa pa yín àpagbé ni tó yẹ yín tó máa pa yín ló ti jẹ́ kí gbogbo yín mọ̀ gbìgá ara yín kàkà bí àbẹ́ẹ̀tò mọ̀ lóra yín jìbìtì ni ṣé tí yín di ni ẹ dápò àbẹ́mi tí mo jẹ́ blogger mi ò rí torí ìjẹta mo wà mo ń ká àwọn assignment kan ṣáwọn ọba kankan ti sọ̀rọ̀ ṣá
mo ti sọ fún yín pé àwọn ọba ìlú ni Fúlàní Ọ̀jájá àwọn ni màálù wá sí wà lára àwọn tó ni màálù àwọn náà bíríìdì Fúlàní pẹ̀lú Tinubu ẹ̀mí tí Tinubu pàdí tó pọ̀ gba bàbá tó ti dànù tó fẹ́ lọ second term ẹsẹ̀ rí òdà lọ resign ẹsẹ̀ òdà ọmọ ẹ̀ ní ó mọ̀ sọ̀rọ̀ ṣebí ọmọ ẹ̀ àṣẹ bíbélì tó lóun ha 1 million àṣẹ ikú ló ha máa wá fáwọn ará ṣọ́ọ̀ṣì ẹ fura o ní last month ọmọ ẹ̀ ní òun wá ha 1 million Bible àṣẹ ikú ni wípé tẹ bá ṣàtìrí bíbélì lọ́wọ́ wọn kẹ́ máa pa wọ́n ṣe yìí torí orí ẹ̀ tó dàbí àkàṣù ẹ̀bà yẹn ṣe yìí àwọn tó mọ̀ fún ní 1 million Bible ni wọ́n mọ̀ pa ní ṣọ́ọ̀ṣì àbílẹ̀ ayé wò láwọ́ wá báyìí lórí ọ̀nà òun sì ṣe kánjú lọ ẹ fúra last month ló há 1 million Bible kò pọ̀ sẹ́mẹ́ta wọn pa gbogbo Christian ẹ mọ̀ pé mo dẹ̀ sọ níjọ́ tó wá Bible mo gbà pé ẹ̀yin kò ń gbọ́ràn ṣé ẹ̀ ń gbọ́ràn ni ó ń pẹ́ kán tó parí gan-an kí là ń bá ká ibi mo ní ẹ fura mo ní bíbélì yìí mo ní wọ́n fẹ́ fi cover nǹkan kan ni I said it lọ́wọ́ ṣoṣo mi bí alásàndé ni wọ́n fẹ́ fi cover nǹkan ni ṣé bíbélì yẹn sódà táwọn yẹn wọ́n ti mọ̀ pé àwọn Fúlàní yẹn máa wọ́n bọ̀ wá sí towards the southwest wọ́n mọ̀ wọ́n ha bíbélì yẹn so wọ́n á lè sọ pé wọ́n they are not in support of Muslim but in support of Christian mo sọ náà mo ní báwo lè yẹn ṣe máa ha bíbélì rẹ́mrẹ́m Tinubu bá a tẹ̀ mọ́ kọ́kọ́ rí òní lákàáyè mọ́ torí ti dànù gbogbo ọkọ̀ kó dúọ ìtọ̀nì fi ń tọ̀ ní gbogbo ara ṣé wọn náà ṣe bó mọ ọmọ òyìnbó sọ ó sì bá wa jáde kẹ́ bá wa sọ ṣé bẹ́ẹ̀ sì mọ wo wàá ràn ní báyìí so ẹ fẹ́ kọ́ pa Christian lẹ ṣe ha Bible mo wò náà pé Muslim president Muslim vice president Muslim ṣèyí olóòfẹ́ ha Bible ìwọ tó bá gba Bible tá a jẹ́ ká lọ bèèrè ní Kwara ṣọ́ọ̀ṣì wọ́n gba Bible ó lọ há nínú ọ̀tí wọ́n gba Bible tó bá ti gba Bible lọ ṣe wíìlì rẹ o bíbélì ọ̀kẹ́ mú bíbélì yẹn kẹ́ tètè lọ jùnú kẹ́dó ná kẹ́ tètè mú bíbélì yẹn kẹ́ lọ dó ná torí bíbélì tiẹ̀ orí ìṣèyí wọn ló wà ń bẹ̀ Mákindé kìkì oko ètò yẹ kó fi tóbi ẹpọ̀n ní rọ́ sí ó sì mọ̀ pé mi fẹ́ bú ọ but wèrí ẹ àwọn ilé tó owó ní sákúlà compensate àwọn èèyàn wọ́n tẹ̀ tí ní wọ́n disgrace ẹ̀kọ́ ònú PDP kúkú mọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo ẹ̀kan tiẹ̀ wà dáàrú pátápátá ẹ̀yin tó lọ sí for conference ẹ̀ tó ń bára yín jà Wike wèrè Wike olórí tẹ́rẹ̀ rẹ bí umbrella olóṣì Wike máa ga o ṣé n sọ fún yín pé kẹ́ má vote APC AVC ló ń ba Nàìjíríà jẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe gbé Jonathan padà ẹ cancel APC pátápátá láyé yín ayé tẹnìkan ń yọjẹ ayé tẹnìkan ń yọjẹ làwọn kan jẹsù àbí ẹni jẹsù ẹ rí pé yẹ̀yẹ́ yín wá bọ́ sí mi lọ́wọ́ ẹ sábà don come Nàìjíríà mo wá dẹni tó invest sí Turkey látòdì ti Dublin but tí n bá wọ́n invest lẹ́gẹ́ adófúrọ̀ tó rèpọ̀ ọmọ 16 years lẹ́gẹ́ ẹlẹ́nu ṣípòtì ó sì jẹ́ gbogbo àwọn tó ń tẹ̀lé APC lẹ́nu wọn ń ṣe báyìí náà kí ló dé lẹ́gẹ́ and the president son and the president son lẹ́gẹ́ ní òfò lẹ́gẹ́ single father lẹ́gẹ́ dálé mọ́zú kétò jáde kó sọ̀rọ̀ ní ìsìn Yétúndé Ọládùn ní àkíní wọn kan lórí YouTube Esabod ẹbọra ọ̀rọ̀ àjọ̀nú sọ̀rọ̀ fílẹ̀ fún Esabod ló ń bọ́ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú irọ́ àwọn ẹ̀dẹ́gbọ́n ti fi pa wọ́n máa fi pa bíbí wọn yé dọ́jọ́ méje pípé wọ́n ti ń dọ́jọ́ méje fún mi láti fi 17 years mi ti wà lórí pọ́nṣẹ́ sọ apá wọn fún mi lọ́jọ́ méje gbèrè lórí burúkú omi tó gun olùṣó lórí burúkú 419 alẹ́ àdíjà ti kú búra tó wá ń 419 wọn ọjọ́ méje ni wọ́n máa ń dá fún mi káde tí ẹ̀ dá 30 days fún mi ìbàdà sódà tẹ́ ráyè dá 7 days yẹn kú ìkíní iṣẹ́ ẹran mú ẹ lọ lò bẹ́ẹ̀ ibi ẹran mú ìdábàwá wí Ọ̀jájá òun ti rán alálẹ̀ ṣẹ̀ Sábọ̀dù kò sọ lójú tèmi àwọn ìyàwó rẹ̀ náà ló sọ ọ́nà máa ń bára gègbè bá Sábọ̀dù ṣe ń ṣe wọ́nà yẹn yìí ṣe wọ́nà ló gbé mi lọ kóòtù yìí ṣe wọ́nà láti di 2017 mo ti ń sọ̀rọ̀ ṣé wọ́nà kọ́ mo ṣe láti 2007 ṣé wọ́nà kọ́ mo fi lọ kóòtù ni èyí tí mo ṣe lọ́wọ́ kì í ṣe wọ́nà bó ló ṣe wá kọ́ nẹ́ẹ̀tì mà lálẹ́ mo ní láti kékeré nìbàdàn ara ò balẹ̀ olórí àrùn wọn máa ń pè mí a sọ̀rọ̀ sọ́bótọ̀ gbèrè mí bòdì
wà ní alálẹ̀ ló jẹ́ kí mi mọ̀ ṣe bí mi ṣe ń ṣe alálẹ̀ náà ló jẹ́ kí n sọ fún ẹ wípé ṣe ìwọ ni òkúta àwọn Fúlàní máa ká mọ́lé wọ́n máa ká ẹ máa fin bátìrì ti fẹ́ ṣe kíní gẹ́ padà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló ń sọ alálẹ̀ ti ń mu ìkan náà àwọn ìyàwó rẹ̀ wọ́n ló sọ pé alálẹ̀ mu ẹ̀jẹ̀ mi alálẹ̀ kọ́ ló mẹ́jẹ̀ mi sìgá tí mò ń mu ló mẹ́jẹ̀ mi fílẹ̀ ọmọ fìyẹn lẹ̀ sìgá ni sìgá ló ń dá yẹ́ẹ̀tì mi ayé ò sanra mọ́ sísáyọ̀ mi ò dágbé 65 ni ọ̀gágá ògbàgbá mi ní jọjọ ọba kan náà tó wà tó tún máa gbẹnu ọ̀gágá sọ̀rọ̀ báyìí bọ̀bọ́ yẹn dúdú báyìí náà ìyẹn náà máa ń dá sí interview kiri báyìí ó dúdú kò ní gbàṣẹ ó ọ́gìlì báyìí kò gájú báyìí lọ bí ìgòmọ̀ tẹ̀sí àmọ́ rẹ̀ ẹ̀yin náà dá Wàsíù Máyégún àṣẹjẹ fẹ́ ṣe fún wa dábàjọ tó lóun sí màálù ṣé tó fẹ́ ṣe ní Olúwo tó dàbí wọ́n ṣe ń pààyàn kiri ṣé tẹ̀lé ibi tí wọ́n bí lọ́ngì sí Muslim yẹn ó jẹ́ ṣé géyà lọ́wọ́ mi tó tún lọ fẹ́ àwọn Fúlàní níyàwó ẹ gbà wá o Ìwò ló ràn wọn wá o Ìwò ló ràn wá o ló ràn wọn ní màálù wá tó ń tún pa wọ́n mọ́ ṣọ́ọ̀ṣì o Ìwò ṣé o ti sọ̀rọ̀ oníṣòkò tó kẹ̀ǹbẹ̀ wọ́n láyé ń jẹ́ kẹ́yìn ọba sọ̀rọ̀ ní àṣà ní ọ̀sẹ̀ ẹ sọ̀rọ̀ yín báyìí mọ̀ jáde fún yín lójoojúmọ́ ni ẹ kú ládírẹ́sì tẹ́lẹ̀ máa ń gbé mi lọ kóòtù èyí wọ́n sì ṣe kóòtù fún. ẹgbọ́n bí ìbáṣepọ̀ orí ibu ń ṣe olùlẹ́gì mọ́ Gani Adams tí òfò tó jẹ́ ti Gani Adams ó pèrè ní Odùduwà fún gbogbo Yorùbá ṣó yẹ kó wá dẹ́rù bà Yorùbá ìtò yẹ kí làwọn tó máa ń lò yẹn àwọn eruku tó máa ń lò tó ní wọ́n máa ń ṣọ́ àdúgbò kiri táwọn Oòduà máa ń lò yẹn kí lórúkọ wọn náà ṣé tó rò mọ́ gbàgbé kí wọ́n ń pera wọn náà tọ́ ní pé tí nǹkan kan bá dé àwọn kinní kan ẹkùn àbí kí ni wọ́n máa ń pè wọ́n OPC ẹ̀yin ọmọ Nàìjíríà àwọn Àmọ̀tẹ́kùn OPC báyé yìí ń ṣe bàjẹ́ mọ́ gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ nìyẹn ó ń gba owó lórí àwọn OPC every month yẹn Gani Adams so yẹ kí Gani Ààrẹ Ọ̀nà Kakanfò tí ó lè pèsè atẹ́gùn oró jáde lókè yìí ni ṣe bí pàtó olùṣẹ́ Gani tí mo ṣe máa ń bú ẹnìyẹn tábàlù wà máa wọ́rìn ní fẹ̀gbẹ́ wọ̀ fámílì ọ̀gá máa wọ́rìn ní ọkọ̀ wájú ráì bí ó ṣe kó wájú ni you are really endo. ẹ wo àwọn OPC àti Àmọ̀tẹ́kùn tó máa sọ pé ìgbà tí wọ́n jalè bí kan Àmọ̀tẹ́kùn wọn kó wọn àwọn Àmọ̀tẹ́kùn wọn pààyàn bí kan àwọn Àmọ̀tẹ́kùn torí pé sálárì ń fún wọn ní owó ṣe mọ̀ pé ká ní Sunday Igboho ló handle àwọn OPC ó wà straightforward ìbárógùn ṣe ìbálòtún rẹ̀ dì Gani ò ní kankan Gani is just a 419 ṣé gbogbo occasion tẹ́ bá ti rí Gani bóyá wọ́n ṣe anniversary kan nílùú ìbò tó ní pé kí Oòduà wá ẹmu tó máa ń gbà lọ́wọ́ wọn $10,000 ẹ̀ẹ́dẹ̀ tó ra ticket kì í ṣọ̀fẹ́ o ọmọ Yorùbá fẹ́ ṣe anniversary ẹ̀yẹ pé Gani Ọ̀jájá ńkọ́ 25k ní tọ̀jájá ẹ̀yẹ sọ pé ẹ̀yin Yorùbá ẹ fẹ́ ṣe anniversary UK àbí nǹkan kan ẹ pé Ọ̀jájá tí UK ó ti ẹ̀ pọ̀ ó lè ní ká ẹ mú 60,000 100,000 wá they charge people I don't know what they are representing Gani lọ tún fídíò yẹn ṣe táyé òfà bá fẹ́ bàjẹ́ throughout this week màmá wá fún ẹ ní everyday ni Àmọ̀tẹ́kùn àti OPC nǹkan abájọ tí Fúlàní fi ń béèrè 100 million lórí èèyàn kankan wọ́n máa kó wa láyà jẹ́ wọ́n rí wa fún yìí o àfi kẹ́ ẹ ní ìgbéraga àfi kẹ́ ẹ máa dẹmọ lórí social media kẹ́ ẹ máa bú àwọn tó lè ràyà láyà yín pa àwọn tí ó máa rà yín pa tọmọtọmọ kẹ́ ẹ máa sọ̀rọ̀ sáwọn tó ju ìyá àti bàbá yín lọ Yorùbá ṣe báyé yín ṣe wá bàjẹ́ lójú ẹ̀yìn báyìí OPC yín àti Àmọ̀tẹ́kùn dà ọlọ́mọdé ń bá wọn kí mọ́ tó bá ní Àmọ̀tẹ́kùn they posted kìíní kan lèmi náà wà kọ́ síbi blọ́ọ̀gì pé well done oògùn pọ̀ àṣẹ ò sí nǹkan kan àwọn babaláwo tó máa advertise ayẹta lórí TikTok ayé yín ti bàjẹ́ gbọmọ sí a ní ìdí yín báyìí tẹ́bà fẹ́ gbọmọ sí o omi tó gun olórí burúkú oníṣìgìdì 419 ní tí mo fẹ́ sọ mọ́ ló dé máa lọ ẹ bá mi patronize àwọn vendors mi ilẹ̀ original tí ò lẹ́jọ́ nú ìyàwó táwọn ṣoríire àmọ́ ṣoríire àwọn tí ó ṣorí ibú ni irú gbogbo àwọn Gani Adams mo gbọ́dọ̀ rí kó lọ tún fídíò yẹn ṣe àṣẹgbìn
aṣọ guy padà lọ tún fídíò yẹn ṣe wípé ẹ̀yin ọmọ Yorùbá ò mọ̀rọ̀ sọ ex convict ẹlẹ́wọ̀n Gani kàńtọ́ kó jẹ́ káfíńtà ló kọ́ tó bá mọ̀rọ̀ sọ tó yẹ kó sọ ni wípé ẹ̀yin ọmọ Yorùbá ẹ fọkàn balẹ̀ o àwọn OPC risk track thank you àwọn OPC ti múra fún ìjà àwọn Àmọ̀tẹ́kùn ti múra fún ìjà ó wá ní kọ́mọ sá kọ́mọ lọ lé ọdún bàbá wẹ́sẹ̀ divorce báyé gòdè bàdé ayé jẹ́ o wẹ́sẹ̀ tí ń forí tó ń fi ìbàdí wu pléènì tó fi ìbàdí ṣọ́ọ̀kì bẹ́ẹ̀. ẹ̀yin yóò ṣòmòrìǹgà tẹ máa ń sọ fún mi lórí live chat nǹkan tó kún bọ̀ ọmọ Adéòtí ọmọ Fóyèkẹ́ ó tẹ̀sán wa mọ́lẹ̀ ó rí gàgbà láàrin ọjọ́ méje ogun ti dé ní ìsìn ẹgbẹ́ àjọjà ogun yìí o ebi ò sọ pé ebi òkú sí kánú wà Nàìjíríà ni ẹgẹ́ rí mi ebi ló yẹ kí n rescue yín Nàìjíríà ebi ló yẹ kí n wá rescue yín ogun wà agbára wà táwọn Fúlàní yẹn máa ní àgbérò ní kúngbọ́wọ́ àgbétì nítorí ṣá tọmọdé bá rí kìíní rí sweet ní sọ̀tọ̀ wẹ́nu ó yá ẹ máa géko ogun pọ̀ mi ìlógun lè rí mi mú láti 17 years ogun pọ̀ màá kàn ṣe báyìí ni ìjọ tí ọmọdé roko ó roko fẹ́ yẹgẹ Fúlàní o ẹ bẹ̀rẹ̀ sí ní sára yín àfi èmi ẹ bọ́ra ni mò ń sọ̀rọ̀ àwọn ọmọ tẹ̀tẹ̀ ni mo wà Nàìjíríà fún pẹ́kan tó pa yín ibẹ̀ tí ní kí n mọ́ wà Nàìjíríà pẹ́ mú mi lọ Kùjẹ́ pẹ́fẹ́ ìdó mi pa ní Kùjẹ́ fún pẹ́kan tó pa yín yìí ní lágbára mi fún yín yìí ní ìlò ẹ̀bẹ́yàn bẹ́ẹ̀ mi yìí lè gbọ́ bẹ́ẹ̀ gbé mílíọ̀nù lẹ̀ yìí ní gbọ́ ọlọ́gbẹ́ gbé bílíọ̀nù lẹ̀ ní gbọ́ agbára tá a fi mú Fúlàní owó mi ló wà yìí jẹ́wọ́ fún yín pé iye ewé ni mí spiritualism yìí ń jẹ́wọ́ rẹ̀ fún yín talisman yìí fi mú gbogbo wọn àwọn alápinni òòṣà gbogbo wọn àárí gbogbo wọn ẹ̀yin òpònú ọba kí tẹ̀ fi give words of encouragement fáwọn Yorùbá yín ìpè kan fọkàn balẹ̀ o you are doing something bó wá sá ẹ wá sá ẹ ń wò mí pẹ̀lú ojú kan ní ìsinyìí o abẹ́ ẹ̀ wò mí ẹ dákun ẹ bá wa rán àwọn alálẹ̀ yẹn sí wọ́n ní alálẹ̀ ẹgbẹ́ alálẹ̀ ẹ mọ̀ bá wọn wọ́ gbalẹ̀ Ọ̀yọ́ wọ́n tó ṣẹ̀dí bẹ́ẹ̀ Ọ̀yọ́ ọmọ tó fi níyì Ọ̀yọ́ ọmọ tó máa fi níyì ṣe kó sọ pé wọ́n lọ lórí gbogbo ọba oníwọ ni ìlú tẹ̀lé ilẹ̀ Yorùbá dó jọ mo fẹ́ rí ẹ ní bòde ayé àtọ̀run níbi ọ̀nà Kwara yẹn wọ́n tẹ̀ tí kò ń Kwara wọn náà ti wà ń Ṣakí jọba wa lọ má wọ damask lọ àwọn tá a máa ń pa aṣọ ogun ni ó wọ o torí damask ni kò dára rárá ìṣe ló ń jẹ́ pé ó máa ń jẹ́ ìgbàgbé pé ó wà oversize àbí pé àrọ́bà tó wọ dànṣíkiri Ọ̀yọ́ school ọwọ́ ọ̀sùn lọ́mọ látilẹ̀ ọwádé mọ́lógún ti wọ̀yọ́ àbíwọ́ náà tún sápamọ́ ni ó sì tún máa padà sí Canada láti jẹ́ refugee ọ̀rẹ́ ẹ̀ ló gbógun wá sí ilẹ̀ Yorùbá ọwádé tètè gbọ́ dáadáa lẹ́nu ọ̀rẹ́ ẹ̀ ló kó Fúlàní wá Olúwo fi wò ló kó Fúlàní wá àwọn ibi àkúrẹ́ Olúwo fi wò ló kó kíní wá ṣé bí mo ṣe ń dán going 65 in few months by 65 ni iná orin ń kó nọ́ọ̀tì iṣẹ́ house of farida ni àwọn ìyá àgbàlagbà fàfàfà ogun ló bá mi sọyàn mi tó fi dúró nkúrókódó ètò ẹ̀mọ́ gbọ́ná kí ló ti fi rókódó náà. ẹ má fojú di mí o ẹ má fojú di mí Nàìjíríà o agbára pọ̀ o màá dẹ̀ mú ọkọ mi dání Tolúlápẹ̀tẹ̀ ẹ lọ wo fọ́tò Tolúlápẹ̀tẹ̀ ẹ mọ̀ ìpè ogun wà ogun ló kún abẹ́ agbádá búlù tó wọ̀ ẹ má fojú dé mi o ọkọ oṣù ọkọ àjẹ́ ni mí o kò ní dá fóṣù yín àtàjẹ́ yín o my life kí Fúlàní yẹn pé 1000 màá ní kàn sùn síbẹ̀ yẹn kó má sọ̀rọ̀ ni má orúkọ àwọn màlẹ́kà tó burú nínú talisman wọ́n á sùn ni àmọ́ lọ́wọ́ tó ẹ mọ́ sùn ẹ bá ń pa wọ́n lé mi náà wọ́n jẹun ara lé sí Nàìjíríà wọ́n jẹun ara lé sí ìlú tí ìgbèdè wọn ẹ bá ń pa wọ́n ẹ sí àsìkò ẹ̀san dé Ọlọ́run ẹ̀san Fúlàní mò ń gbádùn rẹ̀ pa wọ́n ẹ sábọ̀dù máa wá Nàìjíríà mo ti gbọ́ Tolúlápẹ̀tẹ̀ àjọ ń lọ Nàìjíríà lọ́jà ni o kú wà lára àwọn tó gbágbára fún mi èmi àti ẹjọ́ ń lọ Nàìjíríà ni bọ́tí a lọ ní ìsìn nílé ayé wọn akábàtì sọ̀rọ̀ don't come to Nigeria tó pọ́ mò ń sòótọ́ ọ̀rọ̀ ṣé mo bímọ sí Turkey ni ẹ wá sọ ọdún mọ́tò lápọ̀nlé mi ni
ọmọ mi ni, ẹni tọ́lọ́run kẹ́, aláàánú mẹ̀kúnnù, ẹni tá a fi rọ́pò ilé tí mú Fúlàní òun Ìbàdàn ni, olówó tí ń fowó ṣàánú. Ẹ bá mi kí ọ happy birthday Alhaji Olúọmọ Gold Dubai, Olúọmọ one Gold Dubai, Olúọmọ wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, ọmọ pupa jẹjẹjẹjẹjẹ, Olúọmọ gbogbo ṣọ́ọ̀bù Dubai, ọ̀gá àgbàlagbè, ọ̀gá àgbà, Olúọmọ Gold. Èmi náà nínú owó rẹ̀ ń jẹ́ báwọn bú ẹ o, ọmọ mi ní o, Olúọmọ gbogbo Gold Dubai ni, ẹ̀rà gòdì lọ́wọ́ rẹ̀ kẹ́dọ̀ ní tipa. Ní ìmọ̀ṣẹ́ rí tó fi lè dìfá ẹ̀yà ara social media anyway yín nìyẹn, kú wá register so everybody can speak rubbish. Lọ́ọ̀tò mú ìyá mi sí ló mú àwọn bàbá tí ò tọ́jú ọmọ. Wá ìta fi máa ń wá fáwọn ọkùnrin tí ò bá tọ́jú ọmọ. Kí lẹ́mí pé ìyá mi sí ló bí? Ìyá tí ò tọ́jú ọmọ kò lè jẹun ọmọ, bàbá tí ò tọ́jú ọmọ ò lè jẹun ọmọ. Ṣé rí àwọn ọmọ tí ìyá máa ń gbé sílẹ̀ forogún tó máa ń gbé fún ìyá àwọn ọmọ yẹn ló máa ń ya olè lọ́la, ló máa ń yọ ọmọkọ́mọ lọ́la. Wèrè ọlọ́mọ ni mí bẹ́ẹ̀ ṣe wò mí yìí o, wèrè ọlọ́mọ ni mí, wèrè gidi tó sán lórí. Mo rántí gbà tí mo wà UK, àwọn robotomi tí mo kọ́kọ́ bí sí Nàìjíríà, àwọn yọkọ́ bá ní ìníkó wọn bí mo ṣe lọ fáwọn ọmọ mọ̀lẹ́tẹ́, àwọn ọmọ gáréjì ẹnigbó àti gò mo fi kó wọn dé London. Mi ì lè fọmọ mi ilẹ̀ fún anybody. Ẹgbẹ́ orí tí gbogbo yẹ kì í ṣẹjọ́ yín social media ni mo sọ pé ọ̀rọ̀ yín dàbí wèrè. Tẹ́yìn bá rí wèrè títí àṣà but wèrè social media ò ṣe é sá fún. You can throw up your shit. Ó jẹ̀bi tó bí. Kí lè túmọ̀ pé ìṣẹ̀bọ̀ òní yẹ́ òun ló bí? Kí ni ìyá ẹ̀ dókó fún? Kí ni ìyá ẹ̀ dókó fún tí ò lo kọ́ndọ̀mù? Ẹ̀yin máa sọ pé ìyá ẹ̀ ló bí. Ìyá ẹ̀ ṣekúṣe ni ìyá ẹ̀ fi bí because ìyá tó bá bímọ tí ó bá lè tọ́jú ẹ̀ aláṣí ni. Aláṣí that mean pé unplanned pregnancy ni. Ọkùnrin ajá máa sọ fún àwọn bí odó mi, ọkùnrin fẹ́ yìn mí lélẹ̀, mo ṣe gbá tí mo pé mi ò lè tọ́jú ọmọ mi ṣe àbọ̀tẹ̀. Kí tó lọ àbọ̀tẹ̀? Kí tó fi àbọ̀tẹ̀? Ẹ má máa lo language pé bàbá yẹn ló bí, ìyá yẹn ló bí. Oyún tí bàbá ò bá lè tọ́jú, ọmọ tí bàbá ò lè tọ́jú, ọmọ tí ìyá ò lè tọ́jú, oyún mistake ni. Ó ti kórìíra ọmọ yẹn láti inú oyún ni. Ó ti wà irresponsible láti inú oyún. Ebi mo dá àwọn ọmọ mi tó kù sí wọ́n náírà ọkùnrin ní kankan nínú àwọn ọmọ mi. Kálẹ̀ mi ni ìmísí ó ní láti ṣá fún ìyá yẹn, olórí burúkú ní ìyá yẹn. Ìyá tó lọ bímọ 10 láì ní kọ́bọ̀. Àwa wí tó kó sí kaba bíi tẹ́mílì. Ìyá òṣì tó ń bọ́mọ yẹn ṣorogún. Gbogbo tẹ́ ẹ̀ ń sọ tẹ́ kàn dá sí láti jọ ìyá yẹn ń bọ́mọ yẹn ṣorogún. Ìyá òfò ní ẹlẹ́yẹ ní ìyá mi sí. Ẹ pọ́n mo ti mọ̀ pé tẹ́ mo bá dá sí fáínà, ẹ ti lè ti fáínà mi mò ń sọ fún yín. Bó ṣe mi náà mo bímọ sọ́dọ̀ ọkùnrin tí má kọ́ ọmọ mi sọ́dọ̀ ọkùnrin tí mo dá lába lọ tí mo dóko lọ. Ọmọ mi kò pọn dandan kó mọ̀ mi tó pé I wasn't there for my child. Kí ni ìtumọ̀ pọ́n ló bí? Ó jẹ̀bi tó bí. Ó jẹ̀bi tó fi bí ọmọ yẹn. Ṣé òǹkọ́ ni wọ́n pọ̀ ọmọ wá sílé ayé ni? Ṣé òǹkọ́ ni wọ́n pọ̀ ọmọ ẹ̀yin kọ́lẹ̀ ń pọ̀ ọmọ wálé ayé ni? Bàbá pọ̀ ọmọ sílé ayé ó dà sára mi. Ó wá sọ pé tó pé ó kórìíra àyà, ó kórìíra ọmọ. Èmi nìkan mo gbọ́ bùkátà láti skul tí wọ́n fi dàgbà. Ọmọ wa sórí ire mọ́tò ni ó payà àti bàbá yìí. Ìyá mi sì ò ní jẹ́ wọn mọ́. Ìkànnì ẹ̀ ó fẹ́ bá yọ ọmọ yẹn jẹ́ ni. Just a witch. Bí n bá fọkọ lẹ́nì, tọkùnrin bá ní kí n kọ́ ọmọ lẹ̀ wà láyìn ní fọkọ yẹn. Mo síwín ní pọ̀lọ́ lọ́mọdé, wèrè ọlọ́mọ gidi ni mí. Tí mo dẹ̀ fi tọ́ wọn débi ẹ̀rù tí bá wọn dé sí tẹ́mi náà ń jọ nílé kiri. Ó ṣe ìyẹ́ ẹ̀ ni. Ẹ mọ̀ wípé àwọn ọmọ tó ń yàyàkuyà yẹn sẹ́, tẹ́ ẹ̀ rí wọn lábẹ́ bíríìjì, ọmọ 13, wọn láwọn mu gbó, wọn mu tábìlẹ̀tì, wọn ṣe gbogbo ẹ̀, ọmọ tó bí ò tọ́jú ni. Kí ló pe ọmọ yẹn wá sílé ayé fún wọn dúra wọn ni nà, kí ló pé ń ló bí? Ọmọ yẹn wá di pé wọ́n àwọ̀dù ẹ̀ ní nǹkan kan. Ó wá gbé aṣọ pípọ́n lọ ọbẹ̀. Ebi go ọmọ yẹn tiẹ̀ try tó sọ tí ò fún ẹ látẹ̀ńṣán. Ibo kàn kí ẹni mi ò tiẹ̀ ní kẹ́ máa gbá etí ẹ̀ ni. Máa gbá etí ẹ̀ ni. Ó wá bí mo sọ sí ọ̀dọ̀ ìyá àyà ẹ̀. Ìní, ṣé ìyá àyà ẹ̀? Mo má sọ kankan. Bí ọmọ mi bá bímọ léde mi ò lè baby sit. Ìlú òyìnbó ni wọ́n wà. Agency òpí ẹ̀ wà bẹ̀. Kàn gba òpí ẹ̀. Mo wá lè lọ bá wọn supervise o.
but mi ò lè tún dàgbà tó yìí kí n máa gbé ọmọ pọ̀n nígbà mo tọ́ yín ní kékeré tí mi ò lè sùn tí mi ò lè ro kí tún wá dàgbà kí tún wá máa gbé ọmọ pé là ń rọ ẹ lè wá kí mi bọ́ kí wá baby síìtì bí bẹ́yìn bá dàgbà ìyẹn mọ́ ní ìsinmi ni mo ṣe bá sọ pé ó rán gbogbo ẹ̀ tẹ́ máa fi ìyá yín ṣọmọ ọ̀dọ̀ lójú alẹ́ ọmọ yín náà fi yín ṣọmọ ọ̀dọ̀ lágbọ́rọ̀ Ọlọ́run tó tá a bá dàgbà báyìí ká máa travel kiri kẹ́ máa ra tíkẹ́ẹ̀tì fún wa ká máa travel kiri ni a lè wá kọ́ ọmọ ẹ lè gbọ́ ọmọ wá kí wa bọ̀ kẹ́ wá mú ìyá yín sọ́dọ̀ kó mọ́ ọdọ́ ọmọ ọ̀dọ̀ òní ògè wédú òní ògè lá yóò ṣe gbogbo ẹ̀ is abomination. Who does that? ìyá mi sí ó yẹ kán dáwọ́ jọ lù ú pa ni olùṣolóbó olómi lápẹ̀rẹ̀ orí ẹni mo rí ibi tó ti sọ̀rọ̀ mẹ́wàá kọ́ lòun bí o mẹ́sàn-án ni o iṣẹ́ wo ló ń ṣe tó bímọ mẹ́sàn-án ó wá fẹ́ sọ ọmọ ọlọ́mọ di olówó kan láàrin òtòṣì mẹ́fà ẹ fẹ́ sọ ọmọ yẹn darungún ìyá àjẹ́ ẹ̀ ló máa tọ́jú kí n ṣe wọ̀ níjọ́ bá tún rí tó bá tún lọ sọ́dọ̀ ọmọ yẹn máa bá yé ẹ̀jẹ̀ lórí social media ìyá mi sí lọ bá wọn yòókù bó ṣe ó sì ní mẹ́jọ àbí mẹ́sàn-án lẹ̀ ó dẹ̀ lọ bá wọn oníṣekúṣe tó tún bọ́ ọmọ yẹn tún èmi ò tiẹ̀ wúrí gbogbo ẹ̀ bó ṣe kàn ní tó ń kọ́ tiẹ̀ kiri nítorí mi ò wúrí tó ti ń hòsẹ̀ ọmọ yẹn tún wá pé òun bẹ̀ pé màámi ẹ̀ má bínú ó tún rìkọ́dù ọmọ yẹn ó tún gbé lọ fún wọn lórí TikTok ó ní soríire ọmọ ọdún mélòó ni ẹ tó lè ṣiṣẹ́ àwọn ẹgbẹ́ wọ́n ń ta ògùṣọ́ àwọn ẹgbẹ́ ń ta ògùṣọ́ 1000 yóò fò ṣe social media because I think you people have a sponsor tó máa ń gbowó fún yín ẹ máa ń rí ìjẹnu pé kẹ́ máa dáwó fún wọn ni owó wò lè dá fún ìyá gbèsè how old is she ibi tí mo sì ń lọ 65 gan mo ń ṣiṣẹ́ ní máa ṣiṣẹ́ bí ọ̀sẹ̀ méjì mo ń travel wá sinmi nílé mi ń tọ́kì ni mo ń ṣiṣẹ́ bí akúrẹ́ bẹ́ẹ̀ rí mi lórí fídíò tí máa wà ní Dublin ọmọ ọdún mélòó ní ìyá yìí tí ò lè ṣiṣẹ́ olórí burúkú olóṣì olọ́mọ ẹ fún ẹ 50,000 ọmọ yẹn gbé proof 150,000 ibi sí máa bẹ́ ẹja gbọ́dọ̀ fún ìyá yẹn ní sísí tí ò dá mọ́ èpè ẹ ò lè mú ẹ ẹni tó bá ṣiṣẹ́ ọmọ ló ń jẹun ọmọ bẹ́ẹ̀ ni bàbá tí ò bá mi tọ́jú ọmọ kẹ́ni kókó jẹun ọmọ ikú òjijì bí bàbá yẹn gan bá fẹ́ tá ìsàn lẹ́nu kọ́ ní kídìní ọmọ ẹ̀ ní ó fún kó bọ̀ lẹ́yìn ọmọ mi ò ní fún ọwọ́ méjì ló ń bímọ náà tí bá jọ láyìn ni àjọ láyìn ni nígbà tá à ń dóra wa àjọ ṣe I love you ni ọmọ ẹ máa wá sọ yìí pé ọmọ tí ìyá rẹ̀ ò bá wúyàn ọmọ rẹ̀ ò lè wúyàn ọmọ wa dá lọ́jọ́ alẹ́ wa ní pé ọmọ mi kankan ẹ wo story kan bí a mo sọ story yẹn fún ẹ admin mi Zansi ẹ ṣọ́ra gidigidi gbogbo ẹ̀yin obìnrin olórí burúkú làwọn ọkùnrin olórí burúkú ni wọ́n Zansi adàpọ̀ ó ń sọ̀rọ̀ ẹnìkan ni wọ́n á sọ pé táwọn ọkùnrin yẹn ń ṣe ní ìsinmi wọ́n á sápamọ́ wọn ní báyìí tọ́jú ọmọ ẹ jìyà ẹ̀ràn wọn lọ skul ẹ jìyà ọjọ́ kòsìkòsì ẹ bá tọmọ dàgbà tọmọ bá wá ṣoríire tó dàgbà ìgbà yẹn náà àmọ́ pé dọ̀tàn fún pé ìyá wọn ni ò jẹ́ rí yín ìyá wọn ló ń gbé mi ní sá fún yín ẹ jọ ẹ̀yin òpònú sọ possible kóbìnrin má ní kọkùnrin ríran kó wá rí ọmọ olórí burúkú ni yín kéde àlọ́ pàdé wọn nílé ìwé káwọn ọmọdé lé tó pa àmọ́ dádì gémi kúlínkúlín skul ṣé skul àníkẹ́ má kiri ọmọ yín ni kéde àgbẹ̀ lọ sí ìyá wọn ti lọ sí court pé kò jẹ́ kẹ́ ẹ̀rọ ọmọ yín if you truly love that child ẹ wà dàgbà máa pìtàn nítorí wọn máa ń ṣe wọn máa ń gbéṣẹ́ yẹn wá o being a spiritualist gbogbo ọ̀rọ̀ la máa ń gbọ́ o tẹ bá ti di pé ẹ àlá àwọn ọmọ yín kọ́ lọ kí bàbá yẹn wọn wá kọ́ yín wọn sí ẹ̀yìn tẹ̀ tọ́jú ẹ̀ wọn mú yín lọ́tà tí bá ní kí èmi ò kàn láì kí máa gbìyàn gòkè ni àwọn èèyàn máa ń dí ẹ̀mú mi fún kinní yẹn gan ìbá ní kí n gbé àwọn tó lẹ́sìpẹ̀rẹ́nsì yẹn gòkè àwọn bàbá yẹn yìí sẹ́yìn kẹjọ máa kọ́ sọ pé òkè ìyá yìí ló tọ́jú ẹ̀ dàgbà ó dẹ̀ ti wá sọ́dọ̀ mi wọ́n á lọ kọ̀ yín ọmọ sí ìyá ni èmi wà jẹ́ pé lórí burúkú ọkùnrin kan kó kọ́ mi lẹ́yìn ọkùnrin kiri èkejì tí mo bímọ fún kọ́ńsọ skul bìtá ọjọ́ bá ti lè sọ primary school tó ń lọ secondary school tó ń lọ university tó ń máa jẹun ó pẹ́ kán tó lò ọ̀pá ó pẹ́ kán tó gbé pò wọ́n máa ṣe orí burúkú ni because èpè tá a máa ń ṣẹ́ fáwọn ọkùnrin nìyẹn èpè tá a máa ń ṣẹ́ nìyẹn àjàjà tó máa bá síìkì lóru tá a lówó hospital tẹ́lẹ̀ mọ̀ pé bàbá wọn ń gbádùn a máa sọ pé ọkùnrin àdèjọ bímọ yẹn ni ojú alẹ́ o máa ráre ni ẹwà gbé ẹ̀sìn yín ráre kí ló kàn yín sọmọ yín mọ ẹ̀sìn yín ni sọmọ yín rí ẹ̀sìn yín ni ṣọ́ọ̀ṣà nínú owó skul wọn ni méje mo bímọ fún tó bá ti lè sọ pé primary báyìí ni wọ́n lọ secondary school báyìí wọ́n lọ uniform báyìí ni wọ́n wọ̀ university tó ń lọ ní aláì wọ́n fèrè láti jẹ wọn mọ́ ọwọ́ tí ò ṣẹ́gun sí ò lè jẹ́ ẹ̀yin adájọ́ orí social media in the name pé ẹ fẹ́ lòdù TikTok ẹ fẹ́ lòdù YouTube ẹ fẹ́ bàtà lọ́lọ́run ti jẹ́ kí n máa wà lónìí láti 2005 tí mo ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tí mo ti bẹ̀rẹ̀ blogging mo ṣe wà lónìí olónìí torí mi ò ní parọ́ fún yàn ẹ wà máa dájọ́ ìmúrí wèrè kan tó lè yín pupa wèrè kan tó dàbí àsáró tí wọ́n fata ṣe ìmísí ìyá ẹ̀ ló bí ọmọ ṣọ̀pọ̀lọ́ ló máa pa yín ẹ ń ṣe èrè ni irú àwọn amúròpó jábọ́ látọ̀run ni ìmọ̀pọ̀ obìnrin kan ló bí àní báwo ni ìyá mi ti ṣe máa bímọ bíi 10 fóríṣiríṣi ọkùnrin ẹ rí pé abímọmọ ń yàn abímọmọ wò ìyá òfò ìyá àbànújẹ́ nìyá mi sí ẹ wá lẹ́yìn dáwó fún ẹ rẹ pé ìjẹ́ máa ń wà tẹ́ bá ti lẹ́yìn dáwó fún yẹn because I don't know bóyá ẹ̀dẹ̀ fi cruise ni I don't know
kí ni qualification tún yí wọ́n fi máa dáwó fún kí ni qualification tó fi máa dáwó fún. That is why I don't really like TikTokers. I don't really like you people. You're too fake. All of you are so, not all of you. You are fake. In the name you want to talk. In the name that you want to commend a crowd. Bàbá tó bá tọ́jú ọmọ, ó ní jẹun ọmọ, ọmọ ò ní sin ẹ́, ó ṣàárẹ̀ lọ́jọ́ alẹ́ ni. Èló rẹ̀ ṣe rí owó tá fi ń tọ́jú ọmọ. Kéèyàn jẹ́ tálákà gan. Owó tá fi ń raise ọmọ dàgbà. Wàláhì ó kọ́ estate. Ṣówó school ni, ṣówó òwe ni, ṣówó uniform ni, ṣówó ọjọ́ tó máa sick ni. Tani kan lọ gba wá owó blood transfusion wà Nàìjíríà. Ṣówó ọjọ́ tó máa ní typhoid ni. Ẹ wà tó pé ẹ fẹ́ yàwó mi. Ẹ kọ̀ mọ́lẹ̀. Ẹ ní jẹ ọmọ tó bá di ọdún alẹ́, ẹ máa lo ọ̀pá, ìfun yín máa jẹrà, liver yín máa jẹrà, ẹ máa kú sórí stroke. Ó ṣe wípé àjọ gbádùn ara wa ká tó dúra wa ni. Àjọ gbádùn ara wa ni. Wọ́n ní ọmọ ní olúwa, ọmọ inú sì ní bí ìdáṣe lọ́wọ́ alágbára. Ọmọ tó lówó mi wá tí ó rí. Ẹ̀ṣẹ̀ wo ni ìyá wọn bá ṣẹ̀? Bó o bá fẹ́ rí ìyá sí ojú, o lè pàdé ọmọ ní school. O lè pàdé ọmọ ní school. O mọ̀ bọ́mọ ṣe ń ṣe ohun ọ̀kìn. Mọ̀ bọ́ ṣe dàgbà. A máa réèsì wọn láti gbà tá a bá ti gbé wọn nínú oṣù 9. Tá a tutọ́, tá a ṣe gbogbo ẹ̀ tí ò sọkọ níbẹ̀. A tún wá bímọ tán. Tí bá wa tọ́jú ẹ̀. Wọ́n lọ primary, wọ́n lọ secondary school. Wọ́n tẹ̀ lọ kọ́ṣẹ́, wọ́n tún lọ sí uni. Ọmọ wa dàgbà wá sórí rẹ̀ lẹ́fẹ̀ mọ́mọ́. Mọ́jọ́ tẹ bá fẹ́ jẹun ọmọ yẹn. Ikú òjijì. Aṣọ ikú ló ń bọ́ṣọ lára ewúrẹ́, ikú ni ó bọ́ṣọ lọ́rùn yín. Ẹ̀yin olórí burúkú abímọmọ wò. Ẹ̀yin olórí burúkú abímọmọ wò. Ẹ̀yin abímọmọ wò ẹ̀yin ni òfò. Ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹ sọ wọ́n di single parent. Ẹ bẹ́ẹ̀ ni àwọn obìnrin yẹn ló tẹ̀ máa admit mi. Báwo lobìnrin ṣe máa kọ́ ọmọ ẹ̀ sílẹ̀? Ọmọ tó bí báwo ló ṣe máa kọ̀ sílẹ̀? Bó bá ṣe olùṣí olùyà ẹni òfò ẹni ìbànújẹ́, báwo ló ṣe máa kọ́ ọmọ ẹ̀ sílẹ̀? Ọmọ ṣó o sun kókó tó bí ni? O rọbí kó tó bí ni? O ra omi ra òdè ẹ̀jà lára ni? Wàláhì tí n bá ń jẹ tí n bá lówó lọ́wọ́ lèmi àtọmọ mi lè fọmọ mi lẹ̀ fọ́dọ̀ ọkùnrin. Mi lè fọmọ mi lẹ̀. Bó tó pé ọmọ wá sí lọ́dún ẹ, o béèrè àfíà ọmọ yẹn. Ṣé dandan ni kó fẹ́ yà wọn ni? Ẹ̀yin olórí burúkú olùṣí ọkùnrin. Ṣé dandan ni kẹ́ fẹ́ yà wọn ni? Dandan ni kẹ́ fẹ́ràn yà wọn ni? Ẹ gbọ́dọ̀ wádìí school tó ń lọ. Ọ̀kẹ́ ìjọ síwájú ta pé káwọn ọmọ bá yín ta. Ẹ̀yin aláìní kan ṣe tó bá dọjú alẹ́ báyìí táwọn yẹn bá ṣorí rí orí àárẹ̀ lẹ máa wà ẹ máa paralyze ẹ máa lọ pa báyìí ni tó gbé ń wá bí sóé bèbè tẹ́wà tọrọ owó lórí social media. Tẹ́ bá mọ iye àwọn single parent tó kúta ẹ̀yin olóṣì ẹ dẹ̀ mọ̀ yìí pé ẹ mọ owó ìtẹ́fì lè rọmọ yẹn tó pé ẹ fẹ́ tọ́jú ọmọ ni. You are useless. You are jobless and useless. Èmi gbàládùra o mo rí lójú ìwà mo rí agbára Ọlọ́run lára àwọn méjèèjì tí mo bímọ fún Ọlọ́run ó ṣeun o Ọlọ́run ó ṣeun olújọ mímọ́ ó ṣe o ègún tí mo fún wọn ni kéèyàn kọmọ síyàn lọ́wọ́ láti 3 years to 4 years káwọn ọmọdé ti pé 40 something kó wá sọ yí pé kàbẹ́rẹ̀ mi ó yá wèrè ni ó ń ṣí èrè ni ìyá òde kì í kọ́ ọmọ gbogbo ọkùnrin tó bá sọ pé ìyá ń kọ́ ọmọ sí àwọn ẹ̀yin náà rẹ̀ ni ó pa yín àìsàn ni ó pa yín yóò ń kọ́ ọmọ àwọn ọmọ yẹn they have the brain of their own táwọn ọmọ yẹn bá ń rí yín they can even dislike their mother tó ń gbé lọ́dọ̀ yẹ wọ́n bá yà wọn gan jàpọ̀ kó jẹ́ káwọn rí bàbá wọn báwo ni ìyá ṣe ń kọ́ ọmọ ń rí ẹ oní skul olówó ọmọ ní skul òun béèrè òun ọ̀kẹ́ òun péré progress ẹ ọkọ ẹ kó wá sọ fún ọmọ yẹn pé torí màmá ẹ ló ṣe wálé bẹ́ẹ̀ ọmọ yẹn ó dá ẹ mọ̀ ó lọ bá wọn ní skul pé ọmọ yóò fẹ́ gbé lọ fún fúbọ́ọ̀lù kó bẹ́ẹ̀ fóònù ìyá wọn tó kó fẹ́ bá ìyá wọn sọ he will do it without even contacting the mother ẹ̀yin olóṣì ẹ̀yin onídòkúdò ẹ ti torí pé ẹ fẹ́ fóbìnrin mi ẹ máa lẹ́ẹ̀kọ́ wọn tọmọtọmọ bẹ́ẹ̀ bàbá ò tọ́ yín ìyá ò tọ́ yín bọ́ọ̀lù ẹ̀yin náà ṣe fẹ́ tọ́jú ọmọ. I'm proud of myself ọmọ mi ìyá ẹ̀gbọ́n tí mo ní kan tí ẹ̀ ṣe pé mi ní ìjẹta ni wọ́n pé mọ́mí òtútù ní Dublin ẹ̀ má ti wà mo ní jẹ́ máa wá ibẹ̀ mo dàgbà sí mo níṣẹ́ tí mo máa ṣe àwọn ọ́dà àti wọlé gẹ wá páàkì ìwé àtẹ̀gbọ̀ ṣé yẹ yín kí ló ń ṣe yín torí ọjọ́ alágbàá ká lè ní ìsinmi ni ká má ṣe rú ọmọ ká má wojú ọmọ ká tó jẹun wọn wá dàgbà tẹ́wọ̀n máa sọ sórí fọmọ ìyá ẹni ò jẹ́rí ẹjọ́ bẹ̀rẹ̀ sí bí wọ́n léèrè báwo ni ìyá ò ṣe jẹ́ kan rí ó ṣe lọ rìpọ́tì fún social worker ó ṣe lọ rìpọ́tì ìyá ní ọ̀dọ̀ ọlọ́pàá àbí court gómìnà lọ court pé kò jẹ́ kó ní access ó gbọ́dọ̀ nílùú òyìnbó táwọn ọmọ ìmọ̀ nàìjíríà ọkùnrin ló lọ́mọ náà obìnrin kọ́ ló lọ́mọ ọkùnrin ló lọ́mọ nàìjíríà nílùú òyìnbó tí obìnrin bá ní ọkùnrin kò lè rí ọmọ tó bá gbé ọmọ yẹn tó bá gbé obìnrin yẹn lọ sí court obìnrin yẹn á jẹ̀bi wọ́n lè ti torí yẹn kó kó ọmọ yẹn kó lọ́dọ̀ obìnrin òyìnbó máa sọ pé ẹ má kọ ọmọ yín sí bàbá wọn ẹ wá máa pìtàn tó má ti dàgbà tẹ báwọn ọmọ yẹn ti ṣoríire ẹ wà máa lára gbogbo ojúkojú tó sọ pé jọta bá ibi tá ti ṣẹ́gun sí ẹ̀yin tẹ́ ṣẹ́gun sí ní ìbáṣọ ọkùnrin ìbáṣọ obìnrin mo ń ṣàdúrà fún o ìyá mi sí tó bá ṣe àmì ṣọ̀pọ̀nà ló máa pa ẹ́ ẹ̀yin olórí burúkú ẹ̀yin aṣòṣì máa mọ̀ is it a pride to be a single father kẹ́ máa fi ìyá àtọmọ lẹ̀ obìnrin wo ni ò ní lọ́wọ́ ìyá yín gan ní lọ́wọ́ ní bàbá yín èèyàn máa ń wo tọmọ ń gbà mí kò dúró pé irọ́ ìyá tí mo jẹ́ ọmọ mi ò gbọ́dọ̀ jẹ́
rọ́ mi ò fẹ́ gbé bàbá mi ìfẹ́ kọ́ mọ kí ìyá àgbò tí mo fi lẹ́kọ̀ọ́ gbé bàbá mi wọlé àwọn bàbá yẹn wọ́n máa ń fi tipátipá bá ọmọ yẹn sùn ni mọ̀ ṣá àwọn sẹ́fàdà máa ń rèpọ̀ ọmọ ni nígbà tí bàbá gan rèpọ̀ ọmọ ẹ lọ sọ́dọ̀ orí ọmí kẹ lọ o ẹgbẹ́ tí mo ní mo lè pa ọkùnrin bí tí mo kórìíra yín dé màlẹ́kọ́ ò ní mọ́ dòkó bí tí wọ́n 50 mo kórìíra ọkùnrin àti pé mo kàn tẹ́ ẹ̀wọ́ sàkún mi ni tí ma ti fọkùnrin báyìí kò sí business mo lè ṣe kí n ṣí ṣọ́ọ̀bù kí n jẹ gbogbo ẹ̀ ó máa lọ lẹ́yìn kí n tó wá rí pé alágbára ni mí ọkùnrin wọ́n máa ń táàpù ògo mi lọ ni wọ́n ọ̀dẹ̀ rí lò mo dá dúró ni kò sí bọ́kùnrin yẹn ṣe ní owó tó kó jẹ́ Dangote ní ò lè gbà kọ́kùnrin súnmọ́ mi mọ́ láyé tí mo náà ń jẹ nǹkan mi wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ó máa pay mi every 2 weeks mo ti travel out of the country mo ti lọ sí mi nìyẹn báwo ni àní ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ tọ́jú ọmọ ikú ò ní pa yín ẹ̀yin obìnrin tẹ́ ẹ tọ́jú ọmọ àrùn ò ní ṣe yín àwọn ọmọ yẹn á lálùbáríkà bímọ ká lè gẹ wọn ọmọ bàtà àwọn yẹn ò ní dójú tì yín Ọlọ́run fàánú wọn sí yín lójú. Ìmì mo tí wèrè yẹn pariwo mo tẹ̀ rí lánàá ìmì sí ìyẹn ni mo ṣọpọ̀nà ló máa pa ò ní gèrè ọmọ ọwọ́ tó ń sọ bẹ́ẹ̀ ṣé ẹ fẹ́ pa ìmì sí ni ìyá yìí lè pa róòlù yẹn bó ṣe kọ́ọ̀tì fídíò yẹn tí mo gbọ́ voice yẹn ìyá yẹn lè pa ìyá yẹn ń bọ́ mọ́ ẹ jowú báwo mo ṣe máa bọ́ mọ́ mi sọ̀rọ̀ tí mo máa record voice ẹ lọ gbé fáwọn haters báwo mo ṣe máa ṣépè fọ́mọ mi ìyá tó wá sọ níbi kan wípé ṣé ẹ nítorí mi sí ẹ̀wọ̀ bó ṣe ń ṣépè fún ẹ ìyá máa ń gba ìpè fọ́mọ rẹ̀ ni ọmọ tí ẹ tó ń ṣépè fún kọ́ ìyẹlé kìsà awọ́bí tó ń dojo Wàsíù ó kó sínú àpò òdòwọ́ ó lò sí oníkaba bẹ́ńdánsì lẹ́ẹ̀tì ṣé dáwọn single father yẹn mo lè pa wọ́n ẹ kàn máa sọ pé obìnrin ò dá ẹyọ ọkùnrin gan lẹbú lórí burúkú obìnrin ṣe tèmọ ẹyọ ọkùnrin ò ṣe tèmọ bíyàwó yín bá yàyàkuyà ìtẹ́ ẹ̀ ṣe ni ìwà yín ni ṣé wàá máa wọlé lóru wàá máa gbé girlfriend ṣé ìyàwó ò ní sọ̀rọ̀ ni ẹ mà níyàwó ọ̀dà ẹ wo tọmọ kẹ ẹ̀ ń díọ̀ sọdí kẹ má fẹ́ yàwó mi ni ẹ ṣe ẹ wo Sisi Alágbà àti ìyàlẹ́ ẹ̀ ní ìzìmọ́rí tán sì ń ṣe rádaràda lórí Facebook yóò pẹ́ kó tó yé bàbá Alágbà àti Sisi Alágbà ibi ìlàjò kò sí ní tí lẹ́nu ọ̀rọ̀ báyìí ẹni gbé adìyẹ òtòṣì làwọn méjèèjì táláròyè wọn gbé ìyá ni ò lè move on báyẹn it's not easy ta ló go through separation to tètè move on mo bí léèrè àfobìnrin tó bá kọ ọkùnrin sílẹ̀ tóbìnrin bá kọ ọkùnrin sílẹ̀ tó lọ fọ́kọ mi of course bọ̀bọ̀ yẹn náà máa ní depression because àwọn méjìlá jọ ń gbénu lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ it's like kàn gé apá kan kúrò ìyẹn ẹlòmíì lè wà bẹ́ẹ̀ for the next 5 years ẹ lè wà bẹ́ẹ̀ for the 5 years ẹ̀yin olórí burúkú ẹ máa lóbìnrin ò dá ìwà rẹ̀ ò dá kílẹ̀ yín gan ṣe obìnrin àwa la simple jù àwa la gọ̀ jù bí obìnrin bá jọ níjọ̀gbọ̀n ó mọ̀ bó ṣe máa mú wálẹ̀ àwa la gọ̀ jù kí ló ṣe tóbìnrin yẹn fi ń yọ ẹlẹ́nu nulẹ̀ ó kàn ya wèrè ní ó kàn yọ ẹlẹ́nu wà á jáde látàrọ̀ wà wọlé lórí obìnrin ò gbọ́dọ̀ sọ̀rọ̀ wà kó nínú yàrá wa lọ sùn sí sitting room ó lè dùn sùn fún fóṣù kan wà máa ń yóò di lóbìnrin yẹn kò ní dá fún yín mo ní mo kórìíra ẹ̀yin ọkùnrin sẹ́ ọkùnrin ọmọ tèmi ò ṣe Nàìjíríà British ni wọn á dáwó ìgbéra tó fún ẹ̀yin ìgbéra tẹ́ ẹ fún ìyá mi sí lọ tí mo lẹ́jẹ́ kó sóyìnbó give me another don bera má tẹ́ ẹ̀ ń dáwó fún kí nìkan tó ṣe tó fi deserve owó ọkọ bí ọkọ mẹ́wàá kọ́ ló bímọ fún ni kí ni dáàdì pé she's a lazy prostitute ayé ẹ̀ máa bàjẹ́ tó bá tún grant ẹni interview tí máa yẹ ìyá mi sí bó ti ní kọ́ máa bá mi show ẹ̀ tí máa yẹ tó tún grant ẹni interview ìmí sí Ọlọ́run á dẹ́ ẹ sí mo mọ̀ pé ó jágun àjàyè ogun àjàyè ni o tó má ti fẹ́ ṣoògùn owó ńkọ́ kò sí àkóso bàbá tó mọ́nítọ̀ ẹ̀ tó pa àtikọ́ ni ìyá àtàwọn àbúrò ẹ̀ sá fún wọn àfitọ́ pé yá bàbá kan lóòlù bí wà tẹnu ara wọn tó bí tó àwọn yòókù jẹ́ kó lọ bá bàbá wọn má jẹ́ kán kó bùkátà báwo ni ìyá ẹ̀ ṣe máa bímọ 10 wọ́n fẹ́ di ẹrù ayé lé ẹ lórí ni o sá èpè ìyá yẹn ò lè rìn ṣé gbọ́n tó ń sọ̀rọ̀ yẹn sáwọn rí ìrírí ayé ni ṣé rí ìrírí ayé ni ọmọ ọdún mélòó gan gbogbo wọn tó ń sọ̀rọ̀ àwọn yẹn máa ń sọ̀rọ̀ nítorí YouTube mà ní ìrírí ayé ni mò ń sọ fún yín sá fún ìyá ètò tún wà ń bẹ nínú voice note mo pẹ́ pé màámi ẹ má grant interview mọ́ ẹ bá ba kárí àwọn jẹ́ ẹ̀ tó tún rìkọ́ọ̀dù ẹ̀ tó tún gbé lọ fún wọn sá fún ìyá yẹn o jẹ́ káwọn tó ń fún lówó lórí social media jẹ́ kó máa fún wàhálà àti wọn nìyẹn Ọlọ́run ti gbé àgbànà síwájú wọn ni wọ́n ṣe ṣe ń gbà ti jòsí àti Mohbad ni tó yẹ wọ́n ti gbé àgbànà sí wọn níwájú ebi mo bẹ́ sọ̀rọ̀ ìmísí òòjọ ẹgbẹ́ last one mi gánjú ẹ lọ mo bẹ́ sọ̀tọ̀ ọ̀rọ̀ ni o bẹ́ẹ̀ pé mi náà gbogbo àyẹ̀kọ́ ọmọ mi sá fún mi torí pé kí ni adìyẹ tí wọn ò rò pé ó lè kọ́ ni ẹ́ torí o wà láti ilé olówó òun sùn kiri ni ìyá ń dókó kiri
báwo ni ìyá ṣe máa fi allegation kọ́ mọ́ rẹ̀ lórí TikTok tó máa wí lórí social media wọ́n ní mi ìgbẹ́gbẹ́ ọmọ mi wá mo ṣe máa gbẹ́gbẹ́ ọmọ mi wá ṣọmọ mi ni speaker ni wọ́n lóun dá sọ́rọ̀ ọmọ ọlọ́mọ because ọmọ ọlọ́mọ òdúró ọ̀dún ṣorí ṣe orí burúkú lórí social media sọ́rọ̀ ọmọ tèmi kó comment àbí kó ṣe orí burúkú lórí social media ìyẹn ṣe máa gbọ́ ẹjọ́ ọmọ ẹ̀ wá ìyá mi sí read my list this is accessible tí n bá tún rí ẹ tó bá grant any interview ṣọkànnà máa pa ẹ lórí social media gbèsè fáwọfà ó tó gbẹ mẹ́ta oṣù ọkọ mi thank you God bless you ìjọ tí n bá tún gbọ́ anything tó bá fẹ́ jẹ́ speaker fi mi sí sílẹ̀ mi sí Ọlọ́run lọ́mọ yẹn ẹni tí wọ́n rò pé ó lè pàgọ́ ni ọmọ tí wọ́n rò pé ó lè débì kankan ni fi mi sí sílẹ̀ ìmísí máwùlẹ̀ pé mi ò ń gbé phone call mi ò ń gbé phone call I don't talk to people I don't adopt any child I have the child of my own tí ìyá ẹ̀ bá tún ti yọ ẹ lẹ́nu anybody send the information sí mi lórí messenger mi máa wo messenger tí ìyá ẹ̀ bá tún ti lọ grant any interview regard that girl ọmọ yẹn lòun ò tí ì rówó yẹn gbà bó bá tiẹ̀ rí gbà ńkọ́ tó bá rí gbà ńkọ́ lórí burúkú yìí ó ṣì Emily ó ń kaba ó wá dó síwájú ilé bí ilé babaláwo ní wàá ń dó wàásù aláìlójútì òpònú ó jẹ́ lọ wájú òsì kẹjọ fẹ́ra yín ó jẹ́ lọ wájú òsì ibi tí ayé jòsí ó ti pin tí ó ti bàjẹ́ pátápátá ní ti bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ yẹn ti ní kó mú statement wá òun náà fẹ́ ṣe justice for ibi kìíní kan aláyé bàjẹ́ yóò fò ìyá tó yẹ kó lọ gún rẹ̀ pa ẹ̀yin ọmọ mẹ́sàn-án tó kù ẹyọ kan ti lọ nínú yín kò dẹ̀ lọ fún kú kò lọ fárùn ẹ fi ìmísí sílẹ̀ ìmísẹ́ kọ ìyá yẹn pátápátá má yẹ kó bá tiẹ̀ gẹ́ Ọlọ́run á dúró tì yín mi ò ní wí jù bẹ́ẹ̀ lọ ọkùnrin kankan obìnrin kankan ò ní excuse tó wọ́n fi ní tọ́jú ọmọ unless tó bá dẹ̀ di pé ọmọ yẹn kì í ṣe ọmọ yẹn lọ ṣe DNA gbogbo owó tí ń jòsí olórí burúkú jòsí káfíńtà jòsí oníbẹntigọ́ọ̀lù orí jòsí tí ń gẹ pọ́ǹkì ní over 50 inú táwọn ọmọ primary school sí nìkẹ́ tó ń gẹ pọ́ǹkì kiri ọlọ́run gùngùn bíi tògògòǹgò gbogbo owó tó ń gbà àdúrà owó tó ń lò gbà kó má lè fura present fún ìmọ̀lẹ̀ ní ìjọ bẹ́ẹ̀dẹ̀ níjọ ọdún ó dẹ̀ ń jà kó fẹ́ mọ DNA ibi wọ́n ní ẹni tó bá so ajá mọ́lẹ̀ ló máa ń fún lóúnjẹ jẹ ló máa ń fún lẹ́gẹ̀gẹ̀ ó mọ̀ bí president ó ṣe dọ́dọ̀ yẹ ó wá náwó ó wá ń fò láti bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ tó bá mọ̀ pé ó ṣe máa tún sáà ní bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ó tó ní bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ tí wọ́n ti wà tún nù sí olórí burúkú olóṣì prostate cancer ni mọ́ ń parú yín kàn ẹlẹ́pọ̀n bíi ẹ̀pọ̀n àgbò ó lè 28,000 euro ẹ̀nà tán nínú GoFundMe millions ẹ̀nà tán olóṣì ó ṣojú bí ojú kọ̀ǹkọ̀ ọmọ òfò ọmọ àdánù àwa wí tán ṣé public figure ń ṣe káfíńtà ni ṣé káfíńtà kọ́ làwọn tó kàga ẹ̀ ṣé wọn lówó jù yà láyé ẹ lọ ni I'm not a public figure before I was a carpenter I can't do the olórí burúkú ọ̀lẹ ọkàn mi tẹ̀ sọ pé wọ́n gangan ló pọ̀ mọ́ yẹn wọ́n ló pọ̀ mọ́ yẹn wọ́n ló pa lọ fẹ́ yá mi sí ẹ̀yin aṣòṣì mámọ̀ ìyá tí ò bá ti gẹ wọn ọmọ ẹ̀yin ọmọ ẹ má tọ́jú ìyá yẹn torí àjàjà ìyá tó bá dọmọ́lẹ̀ ọmọ yẹn easy àti pa torí ìyá ló ń protect ọmọ jù kó o filẹ̀ fún bàbá ẹ̀ ìyá bàbá àfẹ́yàwó mi náà bàbá ni àfẹ́yàwó mi ojú ọmọ yẹn máa rí mẹ́wàá bó ṣe lọ sí school yìí gbogbo ẹ̀ tó o bá ti iṣẹ́ ti yín ò ní ẹ̀yin gẹ̀ẹ́sì ẹ̀yin ọmọ android phone tẹ́ ẹ̀ bá ti ní tọ́jú ọmọ ẹ kórìí burúkú yín lọ ẹ yé lóyún àpété mọ́ ẹ lé lóyún àpété mọ́ àwọn ọmọ yẹn lẹ̀ ń fìyà jẹ àwọn ọmọ lẹ̀ ń fìyà jẹ ìyá àti bàbá ló tọ́ mi dàgbà o ló tọ́ mi dàgbà bóde mo gbé dàgbà nílé bàbá mi ń gbàgbé gbogbo shit tó ń sọ yẹn kò tẹ́ tó mọ story mi sọ tó ẹni tó ní story gangan máa bímọ ẹ mọ̀ pé àwọn ọmọ tó pọ̀ lẹ́wọ̀n nílùú ìbò àwọn ọmọ single parent ni ẹ máa dúpẹ́ pẹ́ rí ti yín tọ́ ẹ kó sì lọ ìyá mi sì yóò fò ìyá àdánù mo ti bá wọn dá sí ní ìsìsó gbọ́ the battle line is drawn between me and you olùsí kí ni èjẹ tó bímọ mẹ́wàá iṣẹ́ wo ló lóun ń ṣe gan tó fi bímọ kí ló fi ń tọ́ wọn ná bó ṣe mi náà ní igi owá sí big brother yìnyín lè fi hàn pé ìyá mi ni orí screen ẹ bó ṣe rí ni orí screen ẹ bó ṣe rí ni o lè ṣì àwọn gan ní ndúró tí ń fún ọ lóyún àwọn ọmọ gáréèjì má lọ wá bọ́n ṣe ń ta kúlíkúlí àti dúnkúà ó ń ta wóróbó lòṣì ẹ tó jẹ kán lọ gbélé ọmọ rẹ ó jẹ pé gbogbo àwọn tó bí mẹ́sàn-án tó kó jẹ kó wọn lọ sí mọdálẹ sóòmù torí òun fìyà jẹ àwọn yẹn náà orí ọmọ yẹn ló máa gbé orí ìmísí ló máa gbé bùkátà yẹn lé àwọn àbúrò rẹ àwọn àbúkà ńlá àbúrò òfò káwọn kẹkọọ ẹlẹrù náà dẹrù ẹgbẹ náà tọ́jú ìyá àyà ẹ tó lòṣì ni ó sì máa gbógun ti ìyá àyà tó bá gbógun ti ìyá àyà inbox mi mo máa dó tí ẹ lọ́rùn ni mi repeat ṣáàtò ìyá mi sí máa dó tí ọ lọ́rùn I will bring you down this is sex about leave the poor girl alone má fẹnu parawọ ọmọ lọ́mọ má fẹnu parawọ ẹ ọmọ yẹn jọ ọmọ tó lẹ́kọ̀ọ́ ni kádìrú mi ni màá ti wá kádìrú mi ló bí màá ti wálé màá ti mú ìgò stout small stout
má ti fọ́ ọmọ ẹ lórí. Ọmọ ẹ tún ṣe máa mi ẹ ní sùúrù mà máa mi ẹ ṣe kinní kan mà máa mi o tún rí kọ́ọ̀dù ọmọ ẹ. Ó ló bá tiẹ̀ jẹ́ ni. Tábàdẹ̀ wádìí ìwọ ìyá yìí gan ò tọ́jú ìyá ẹ̀. Bí o ṣe mọ̀ yẹ pé yẹn ń tọ́jú ọmọ. Gbogbo pẹ́rẹ́ǹtì tí bàbá tí ò bá tọ́jú ọmọ ilé tó ti jáde bàbá àti ìyá ò tọ́jú ẹ̀. Wọ́n torí ire wọn ní ilé là ń wò ká tó sọmọ lórúkọ. So aṣọ àfàyídà ni cream tèmi ń lò. Onu bí wọ́n jẹ́ smoker tó èmi ò ní rí ń kú o. Aṣọ àfàyídà ni treat cream mi yìí sì bóra ọwọ́ mi ni yìí ń bóra bí mo ṣe wà nù. So aṣọ àfàyídà ẹ wo phone number wọn lórí page mi then Riddle lounge gan ti ṣòro lọ ó ti ṣòro lọ ẹ bí lọ sí lounge ibi tó wà protected tó yẹ pé wọn sì nílò ògo yín kàn fi sínú matrasi Allen Avenue là wà ní Ìkẹjà. Àlùjọ mi ìwọ yìí kàn ń dábìrà ní àlùjọ ti shop up ìrere yín náà là ń wá lágbára Ọlọ́run ànífi kankan nù yín ṣàwàtì. So lounge ó tó dé mi ní gò ní àlùjọ owó ẹ ti dé ó yẹ ká jẹun ọmọ náà ọ̀rẹ́ mi pé ká jẹun ọmọ náà àlùjọ àbí ó ṣe ọkọ mi. So ó ní mo sọ fún yín o wọ́n máa ń ṣe oògùn ní o obìnrin tọ́mọ bá ti lé ní 21 years ẹbí ṣọpẹ́ ẹ̀ ń ti ọwọ́ sí yín àtàǹpàkò yín bọnú ìdodo kórè ọmọ yín má gbàbọ̀dé kí torí ìdodo ló pa ìyá àtọmọ papọ̀ àwọn bàbá yẹn máa ń ṣoògùn ní o tẹ́ bá ní pé òkè bí mo ti bẹ̀ jẹ́ kó wọ́n máa yí ojú ọmọ yẹn padà sí yín tọ́wọ́n bá ti ní ìtọ́jú tó bá ti tọ́jú ọmọ tó bá tọ́jú ọmọ yẹn bàbá wá ìtọ́mọ wà lọ́dọ̀ yín bẹ́ẹ̀ bá jẹ́ kó jẹun ọmọ ègún máa pa yín ìyá èpè máa pa yín ẹ wá ti tọ́jú ọmọ àti pé àwọn ọmọ yìí gùn ò ṣeé kọ́ ẹ̀yin ọkùnrin orí yìí ti dàrú ìyá ẹ̀ ló ń kọ́ ṣẹ́rí tó bá ń fóònù ọmọ àbí tó bá ń rọmọ ẹ̀ kò sí tí yẹ́ ẹ lè sọ tó lè gbọ́. I remember when my dad gave me this. I remember when my daddy bought me a toy. But àwọn ọmọ ò rí ẹ̀wọ̀n ọ̀ṣẹ́ nǹkan kan ẹ wọ́n máa sọ pé ìyá ni ò jẹ́ ẹ ní jẹun ọmọ alẹ́ tó bá jẹ́ àwọn ọmọ yòókù tẹ̀ wá bí síta jẹ́ tó bá jẹun wọn orí wíṣì alẹ́ ti jẹ́ orí stroke lẹ́ ti jẹ́ ọ̀pá lẹ́mọ̀ lọ ìfun yóò jẹrà. Ó kàn lára ni ẹ mọ̀ bínú ó kàn lára ni mo kórìíra ọkùnrin tó jẹ́ pé yàyàyàyà mo lè jẹ́ kí n bẹ ṣeré pa o tó mo máa láì kìkì máa fọ ẹ̀pọ̀n mo lè fọ ẹ̀pọ̀n tó ẹ̀ mo ti máa ń fọ wọn lẹ́pọ̀n bó kàn lè dìde gàgà kájọ wà rẹ́sọ́rántì kí n kàn ju pàà àwàdù pọ́ọ́. Ọkùnrin ẹ má fọmọ yín ṣeré o yàtọ̀ sí pé ẹ bá ní Yorùbá ẹ má believe Nàìjíríà ẹ má believe pé tó pé kéèyàn jẹ wọn mọ no kì í ṣe nítorí oúnjẹ ọmọ iyì yín ni pé ẹbí mo dàgbà wọn ò sọ pé ọmọ yẹn jalè bí ọmọ Bukky Jesse iyì yín ni orúkọ ọmọ yóò sí nínú news iyì yín ni ọmọ wa yẹ má tọ́jú ọmọ ìyá mi sí yẹn máa tún mọ̀ wò bẹ́ẹ̀ pé kí n tètè wá ṣe ṣú ẹ̀ ni wà lábẹ́ pé kí n wá Nàìjíríà ebi ò lè wá Nàìjíríà tó dẹ pé kí n lù ẹ́ mo fẹ́ lù ẹ́ pa ni yẹ pé mo fẹ́ lù ẹ́ díẹ̀ ìyá mi sí mo fẹ́ lù ẹ́ kó o má mìíràn láyé wèrè ọlọ́mọ ni mí ìfọmọ ṣeré o mi ìfọmọ ṣeré báwọn ọmọ mi ṣe dàgbàlagbà yẹn mi ìfọmọ ṣeré o ọmọ ọmọláni ọmọláni àtúnṣe oní ẹpọ̀n fífọ́ òdàrò rẹ lọ fọ́tà lùjọ ibi kan ló wà tó sí ẹ̀mẹ́ kí ló kẹ́ ìbálòjò ní òde fọ́ ẹpọ̀n kí ló kẹ́ ti máa ń fọ́ ẹpọ̀n kiri ọlọ́mú bíi bọ́ọ̀lù ICC ẹ jẹ́ jàre tí ọ̀yà kan kò ń kọ́ ọmọ àǹtí ìṣàkàmọ́ra àmórí lórí YouTube ọ̀yà kan kò ń kọ́ ọmọ get that into empty score ṣe tẹ̀lé àwọn ọmọ tá à ń bí ní ìsìn tó bá ọmọ ọdún méjì tó rò pé she's only 2 years ìwọ náà yẹ lójú ẹ̀ jẹ́ kọ́ ọmọ yẹn dàgbà arìn ẹ̀ létí àwọn ọmọ ìsìn they have a retentive brain wọ́n rántí everything ibi tá ti mọ̀ ní pé tí mo fọ̀ káwọn èèyàn gbàgbé nǹkan kan nígbà tí èmi àti ẹsẹ̀ àwọn yẹn máa sọ fún àwọn olóyìnbó yìí pé do you see what wọ́n ní I'm not interested dí àwọn yẹn máa wí fún yín wọ́n ní mom forget move on I'm not interested ó ń dùn wọ́n míwà ó ń dùn wọ́n bí bàbá yẹn ṣe máa treat yín gẹ́ tó ń dàgbà tó pé tí tó dẹ̀ line up gbogbo ẹ̀ fún mi mo ní so wọ́n náà wọ́n ní we just don't want to get involved because we don't want you to keep on being sad dáwọn ẹ̀ máa wí ní àwọn yẹn wọ́n rántí gbogbo nǹkan wọ́n rántí tó ṣẹlẹ̀ sí wọn lọ́mọdún mẹ́ta àwọn ọmọ ìsìn gbogbo ṣe ń lù yà wọn gbìgbìgbì ó sì máa jẹ ẹ lọ́jọ́ alẹ́ ó sì máa jìyẹ ẹ àti pàṣẹ mo máa jìyẹ ẹ ó tún máa affect àwọn ọmọ yẹn mentally tàn bá dàgbà àwọn ọkùnrin yẹn á bìlì pé yẹn máa ń lo obìnrin ni ẹ̀yin bàbá ó ṣì rádaràda ẹ ti ẹ̀ pẹ́yọkùnrin yẹn ti ẹ̀ pọ̀ kẹ àbíkẹ́ lọ́dún wọn ní Nàìjíríà kẹ fún wọn lóyún kẹ sá padà ẹ ní àníyọ́dún alẹ́ báyìí bẹ́ẹ̀ sì gbọ́ pàwá ni àwọn yìí tó kọ́ wọ́n jẹ yìí ọmọ rẹ̀ ọjọ́ mi ọjọ́ kan irọ́ tí mo ṣì tẹ́ mọ̀ pàkiri náà nù mo ní mo kọ̀yàn láti fi 40 years ṣé yóò rore pẹ̀lú nígbà tí ò dáa fún ni ká ló dáa fún ni kò ní robi sí mi
kí lẹ fẹ́ kó sọ ọ̀pọ̀ nǹkan ní ẹ̀sìn ṣẹ́sì máa ń rore pẹ̀lú èèyàn tó wá rí pé ẹni tó fi wọ́n lẹ̀ yẹn Ọlọ́run ti wá jẹ́ kó wẹ̀ kó jí sówó ti jẹ́ tó ń ṣe hello Mercedes kí lẹ fẹ́ kó sọ pa mi nígbà ìbá kọ́ yẹn lẹ́bi 40 years ago kó máa sọ pé ẹ̀ ṣe lórí òun ẹ lóbi dúdú bí that èkejì tí mo kọ̀ over 25 years tó ṣe sọ pé òun làwọn òun fomi lò lóbi dúdú bí that because ológo ti gbogbo ni owó àwòṣe àṣìndóra wa ìbílẹ̀ tó bá sọmọ yàn nìyàn lórí rẹ̀ ìyẹn aṣèrè aṣòṣì màmọ́ ẹ fún wọn lépè gbé tó bá tọ́jú ọmọ ọdún alẹ́ báyìí orí àìsàn ní kọ́kú lé àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ bá sàtà ọmọ yẹn ogun yóò ní ràn wọn lágbẹ̀rẹ̀ ìborí wọn ìyá wọn jẹun wọn ẹ kó sí lọ bọ́tí ìyàwó ẹ má sọ lọ fi wọ́n ṣe fọ́rí o ipe ẹ tẹ lọ kí bàbá ẹ gbé mọ́tò lọ ó máa kọ̀ yẹn sí yín o àwa ni wọ́n ń pè fún spirit ṣáàṣẹ́ yẹn o táyì ṣe máa súré pàfẹ́ ṣiṣẹ́ àánú nǹkan kan ó máa kọ̀ ìkọjú àwọn yẹn sí yín o tó má lẹ́gẹ̀ẹ́ pọ́ mọ́ tọ́jú bàbá ilé ẹ ti gbọ́ ṣẹgbọ́ ayé ò bù yín o wọ́n fẹ́ kan yín lẹ́yìn ọ̀kan ni o ayé máa fi bú yín o ẹni tó bá sọ fún yín gbẹ pé tó dẹ̀ mọ̀ yìí pé ìyẹn ẹ̀dọ́ ọmọ tọ́jú tó mọ fi jáde tó fi dàgbà lágbà bàbá ń ṣọ̀ṣà ó ń kóbìnrin ó ń fẹ́yàwó kiri kó wá sọ yìí pé bàbá ni bàbá ń jẹ́ ẹni yẹn fẹ́ kan yín lẹ́yìn ọ̀kan ni o ó fẹ́ ti bí ọmọ mú yín ni mò ń sọ fún yín o ẹ mọ̀ pé spiritualist ni mí gbogbo ọjà wa ní ìsìn lórí website 30% ṣèṣì ọdún kan ni because mo kọ code wise retire máa retire by next year so ọjà dẹ́kun ṣẹ́ ìdúrà gan gbogbo ẹni tó mi ò bá wá bí a máa pè wọ́n pàdé orúkọ Ọlọ́run láwọn wọ́n béèrè yín ẹ má yẹ kán súnmọ́ wọn o ayé máa ṣe mọ̀ pé Facebook wọn ti ń dájọ́ tọ́pọ̀ bá lò fẹ́ yẹ̀pù bàbẹ́ ó dá bàbẹ́ mọ̀ ni bọ̀ ọmọ ò dá òbí mọ wọn ọmọ bí tí bàbá ń gbé wọn ọmọ dẹ́tọ̀ bàbá wọn ọmọ lù bàbá wọn ọmọ ilé bàbá wá ní pé kó jẹ́ ẹ̀ ní jẹ́ wọn mọ́ inú mi dùn bẹ́ẹ̀ ṣe ń fira yín ṣẹ́ẹ̀sì mi rò pé wọ́n ń bàjẹ́ ibi kọ́lẹ̀ ń bàjẹ́ ká ẹgbẹ́ wíṣẹ́ àgbọn wa kó kàn mí kò sóbìnrin tí ń wíṣẹ́ tó bá dójú ẹ̀ tó bá ń wúwà àti sọ̀wọ́ sukú ọmọ ìgbà àti òde ní bàbá ìwọ ọmọ lójú alẹ́ ọkùnrin yẹn máa ráre kú ni ẹ ráre kú ni ẹwọ ẹsì ẹsẹ sábọdù ìbá àlógi kó lo pò kó lo wíṣà kí láàkàn mí ta lèmi náà rí màmú bá tọ́jú ọmọ tá mo rí irọ́ àtọ́jú nǹkan kan kó sì lọ bíbá pé mi ni mò ń tọ́jú ṣe ọkùnrin tí ò bá dáa fún tẹ́pẹ́ yìí lẹ̀ ń bọ́ ọkùnrin tó fi fi yín lẹ̀ ẹ máa mọ̀ tẹ́pẹ́ fọkùnrin yẹn lẹ̀ ẹ máa mọ̀ kí ṣe gbogbo ọkùnrin o ìmí àti move on láti níyàwó àti ní business ẹ̀ tó ń ṣe bọ́ tó ṣe sọ mi kiri oṣù wa single oyin tẹ làwọ̀ mi ni o mo bá lábá ní làwọ̀ mi ó yà fún mi lò ó ìkejì náà wá ó lórí mi ni o kí ló dé láti 40 years ẹ̀ẹ́dẹ̀ níṣẹ́ tẹ fẹ́ ṣe láti 25 years ẹ̀ níṣẹ́ tẹ fẹ́ ṣe èmi bẹ́ẹ̀ ṣe wà bíbá ìwà lórí kíní ẹ̀ ń wò mí láyè ẹ̀ ní jẹun ọmọ ẹ̀ ní ọmọ ò ní sin ẹ̀ẹ́dẹ̀ lágbára lórí àwọn ọmọ wa it's true because ọkùnrin tó bá fi ilẹ̀ tó bá fi ẹ́ lẹ̀ èmi ti mẹ́kẹ̀ I'm a very hard working person mo dẹ̀ sọ pé mi mò ń bọ́ wọn àwọn méjèèjì mi ò lórí kọkùnrin fún mi rí ṣé kò hàn lára wọn 40 years sì ṣe ẹ̀pọ̀ mi ní lábẹ́ bẹ́ẹ̀dì igi mi ní lábẹ́ bẹ́ẹ̀dì èkejì ní mọ̀ aláwọ̀ mi èmi bàbá òdúrà tí má gbógun dé ẹ̀yẹ pé tí mo ṣẹ́ fún yín ló ń ṣe yín náà gbogbo èèyàn mọ̀ pé ẹ wà jealous nìyàn ẹ yóò ṣe proof mi beyond pé bàtí yẹ sábọ́ọ̀dù fi yín lẹ̀ iléeṣẹ́ yín ni ọmọ tẹ́ bí ni mọ́tò tẹ́ ń lónìí nǹkan ẹ lórí mi ni o láwọn èèyàn ni wọ́n máa ń sọ fún lórí Facebook yìí nígbà tó ṣe ṣáàtì pé báwọn ṣe máa dògùn sí nípa ẹ̀mú ó gbé ìwò sọ́wọ́ ọ̀tún ó gbá fọ̀jẹ́ sọ́wọ́ òsì mú ni èmi nìkan tán ń fúnra yín ṣẹ̀sìn ẹ rò pé mi lè fi ń ṣẹ̀sìn everybody knows you are jealous that's all ìgbà yẹn náà mo dẹ̀ ń fọwọ́ tọ́ tí ìfìlà kòjọ ẹ̀yìn méjèèjì mo sọ fún yín pé kádìkejì kan wà ní Nàìjíríà ní kò lè yàtọ̀ sí oǹkan nítorí òun ó gbèjò yóò di ti pò lọ ìdí wọn fún lówó oúnjẹ Dublin ni pé wọn ti ṣèmí dínà bẹ́ẹ̀ nìkan bá ṣògùn sí mi ń gbé mi mo ti gbọ́dọ̀ mo ní kí ni wọ́n fẹ́ ṣògùn sí lára rẹ̀ ṣó olówó ìyàbò onílẹ̀ àmúgbà ní ọjọ́ bá ti gun orí bọ́ọ̀sì orí TikTok àbúgbà pè lọ́dọ̀ àwọn ètà bẹ́ẹ̀ yàn bá dẹyẹ ń jẹ́ ibi tí ń bá wíyàn bẹ́ẹ̀ kí mo fẹ́ jẹyẹ fún ṣó onílé ní òní nǹkan kan òní mọ́tò òníyàwó lọ́mọ kí mo fẹ́ sọ kí mo Ọlọ́run fi àwọn ẹ̀sìn wa ṣẹlẹ̀ yàtọ̀ bá ti tọ́jú ọmọ èmi mo sọ fún yín torí ẹ̀mí súnmọ́kùnrin mọ́ káàdì mo tún ti ń súnmọ́kùnrin ni ọ̀tá mi bá ti fọ́ again so ó dáa kéèyàn dín tí mo sọ nípa destiny yẹn ó yẹ ká mọ́ra wa ọkùnrin náà àsìkò tó bá ń móbìnrin sùn create awareness